Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Oh, good evening, everyone. Good evening, good evening, good evening. Come in, all. Join me, join me, join me. I appreciate you all as you are joining in. Share, share, share. May Jehovah Almighty. Good evening, Mommy. Mommy K. Ekalema. I sight you from that device there. God bless you as you all come in. Come in, come in, come in. Ọ̀rọ̀ ọmọ ó mú mi lọ́kàn. Ohun mo ṣe ń ṣọmọ gẹ̀gẹ̀ tèmi yé mi. Táwọn àgbàlagbà kan bá sọ pé orí wọn yí. Torí ìjẹkújẹ, torí ó lè wọ̀ bí àwọ̀ bílíkì. Oh, Daddy Olabisi, happy birthday. Happy belated birthday. Ẹ má bínú, mo ṣe rí post in from another device new. God bless you, sir. Àṣeyí ṣàmọ̀ ọdún lórúkọ ti Jésù Kristi. Mami rinlẹ̀ káàbọ̀. As many that are there, you might not want your name to be mentioned. I cite you all. Oh, Moshe Misha Mogage. Temi emi o. Oh, Moshe Misha Mogage. Temi emi. Bishu ọmọ bá jìnnà. Kó má má jó mi lẹ́nu. Báyà ọmọ bá wọlé. Bọ́kọ ọmọ bá wọlé. Ọláòṣèbí kan. I sight you from behind there. Kó má má lé mi síta o. Ohun mo ṣe mi ṣọmọ gẹ́gẹ́. Tèmi yé mi. Ọ̀lẹ bá mi lọ́nà kì í ṣe o. Ọmọ mo dúró dédé dí lọ o. Ọ̀lẹ bá mi lọ́nà kì í ṣe o. Ọmọ mo dúró dédé dí lọ o. Ọ̀lẹ ya mọ́ ká mọ́ ya mú kò mí o. Èèrà ṣọmọ kọmọ lábí èmi kò. Ọ̀lẹ bá mi lọ́nà kì mẹ́ṣẹ́ o. Ọmọ mo dúró dédé lọ o. Ọmọ lábúrú tútútú. Ọmọ wájọ́ ọmọ níyẹni. Ọlọ́mọ ló máa láyé. Ọmọ wájọ́ ọmọ níyẹni àbíyé lọ́mọ mi.
ọmọ yájọ́ ọmọ níyẹni àbíyé lọmọ mi ọmọ àjọ èmi náà kọ́ gbogbo àwọn ṣẹmọ yẹn tó bá ti létí èdè ọ̀gágun mi ò àwórìlì mi ò kì í ṣe Oǹdó ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a ti fi ṣe kínní ní school àti ìfijẹ̀kọ tán à ń ṣe art and theatre tó bá yẹ pàwọ́ náà mọ̀ ni àbá ti máa lọ fi àbá ti jẹ́ kó develop jù bẹ́ẹ̀ lọ ká lọ join Nollywood ṣùgbọ́n ìpè mi àṣẹ ti jáde ẹ̀rí dúró lẹ́nu mi àgbé mi ò sórí ẹṣin tuntun olúwa kú iṣẹ́ mi bàbá mi mo kí gbogbo wa wípé a kú dédé wòyí ẹ káalẹ́ ẹ kú dédé wòyí ẹ káàbọ̀ sórí ètò mi ètò wa ètò yín Sanitizing Celestial Church of Christ Worldwide. I appreciate each and every one of you. Thank you for joining me. This is winter time. Ẹ marry me from time to time. Kí máa yún mú, kí máa nú mú. Kì í ṣe pé bóyá ìtànú ilé ò ṣiṣẹ́. Ìtà ṣiṣẹ́ ṣùgbọ́n bàbá jáde tá bá wọlé àǹfarako náà ni. A bá kúrò láti inú yàrá kan lọ sí yàrá kan. So bó ṣe rí ni ká má wá sọ bí tí kò wá sí heating system rárá. Ẹ rí pé yẹn ò dáa. Ẹ rí pé yẹn kù púpọ̀ kò bójú mu. Ẹ wá bá mi mo gùrọ̀ mo tún ti gbógùrọ̀ mi dé láṣálẹ́ bí mo ṣe máa ń gbé dé o. Ògùrọ̀ mi dùn o. Ògùrọ̀ mi dùn láti inú pẹpẹ mímọ́ ògùrọ̀ mi dùn ẹ wá bá mi mú cheers to you o. Good evening everyone. I appreciate you for joining me once again on Celestial Issue. We are going to sanitize this church. A sọ pé ọkọ̀ kẹ́yìn ni tó máa wẹ aráyé mọ́. Ṣùgbọ́n bójẹ jagbajantíìsì tó ń wọnú ẹ̀ lọ́tún lósì yìí ńkọ́ àmọ́ pé bọ́kọ̀ Noah. Bẹ́ẹ̀ ni ògùrọ̀ ṣẹlẹ̀ ni màmí ẹ bá mi mú bẹ́ẹ̀ jàre ẹ bá mi mú kẹ́gùfẹ́ jáde. Mo like ògùrọ̀ ṣẹlẹ̀ yẹn. Ògógóró oríṣi mẹ́ta náà fi ṣe pẹ̀lú ràkàrà yá gíágíá. I'm very, very pissed, angry. I've been so angry since middle of the night. Tí mo ti gba information because it's a thing that happened on Sunday. Ṣé mo pé time difference. Ó ṣẹlẹ̀ l'America time difference. So it's a pity. Ẹ jẹ́ ká gbàdúrà. Ayé láyé Ọlọ́run ìyanu. Ọba tó ń gbé ní pẹ̀kun ọ̀run. Mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́. Jehovah Jésù Kristi ẹ wá gba ọpẹ́ wa. Lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ níjọ Celestial jákèjádò àgbáláyé ẹ wá gba iyì wa. Lórí oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti mú ìdánilẹ́kọ̀ọ́ yìí láti mú àlàyé yìí wá sí ojú fọ́nrán kí gbogbo wa ká lè jọ fetí bá ká lè wo àtúnṣe tá a máa ṣe sí bàbá ẹ wá gba iyì wa. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀
December mà tún ti ń lọ náà nìyẹn. Abẹ́ rí nǹkan báyìí. December tún ti ń lọ nìyẹn. Kò ní lọ mọ́ wa lára lórúkọ Jésù Kristi. Àní dẹ̀ ní lọ mọ́ December lára. Mbà gbọ́ kò ní lọ mọ́ wa lára. Àní mòfo nínú ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Tí n bá ní àní bá lọ, wọn ò ní gbé wa gbìn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ògidì Yorùbá ni mò ń sọ fún yín. Torí ẹ lè sọ pé irú àdúrà wo ló tún gbà yìí. Lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Àní gbé ẹnì kankan nínú wa gbìn. Láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n tó bá wọ́pọ̀ náà wo la máa gbé gbà. Àṣàdànù báyìí lọmọdé ṣa òkúta. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa gbé ìgbìn ni. Èèpà òrìṣà o ìyá mi. Ọbabìnrin Olókun, ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹ kú déédéé wòyí o, ẹ káàbọ̀ sórí ètò mi o. Mo dúpẹ́. Ọ̀la la máa ṣe ètò nígbà ìwáṣẹ̀. Kẹ́ ẹ bá wa pé lọ́la náà o. Ẹ ṣé ìyá mi, ojú ò ní yín tì. Elédùmarè kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. December ó tún di mẹ́ta lénìí. Àtayọ̀ láṣẹ Èdùmàrè. Gbogbo ohun tó jẹ́ lásìgbò nínú ayé wa abọ́dún yìí lọ láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tí dèdèrè tó ti lu etí wọn nínú ìjọ mímọ́ tó ti bá Luciferi tó ti bá múlẹ̀ tó ti bá jẹ tó ti bá mú. Ọlọ́run á dáríjì. Ẹlẹ́ṣẹ̀ ń gbàdúrà fún ẹlẹ́ṣẹ̀, Olúwa ẹ wá dáríjì wa papọ̀. Ẹ pa wá pọ̀ kẹ́ súre fún wa. Ọ̀nà tá máa fi di ohun ìkọ̀tì lọ́jọ́ ìkẹyìn nítorí ìwà ọwọ́ wa, ìwà ìbàjẹ́ ọmọ ènìyàn, àgbèrè, panṣágà, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, olè, ojúkòkòrò, inú dídí, ká máa fi ẹ̀yìn inú, ká máa fi bá ọmọlàkejì ẹni lò. Olúwa ò wá dáríjì wá o. Pàwápọ̀ kó súre fún wa. Ọ̀nìyàn mi o, ó kún o, ó kún o. Bàbá Sẹ̀lẹ̀tò, Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Mo ń lọ sínú ètò yìí. Gbogbo ẹ tó bá sọ pé inú rùn lórí ètò yìí kó má ṣe gba ìtura. Gbogbo ẹ tó bá sọ pé kí ló dé tí mo gbé ètò yìí kalẹ̀, máa parí ètò yìí ní ayọ̀ àti àlàáfíà, ìwọ ló máa di ta ní wọlé. Torí pé kí ni àṣàdànù lọmọdé ń ṣàkúta. Àṣàdànù lọmọdé ń ṣàkúta. Àṣàdànù lọmọdé ń ṣàkúta. Ẹnu ẹyẹ kan ò pàkúta rí. A kì í rí pa rírìn pẹ́pẹ́yẹ lórí omi. Àṣeṣe tún ṣe. Tí n bá ṣe ìtàn mà tún ṣe mí. Láṣẹ Èdùmàrè. Mo fẹ́ mú ọ̀rọ̀ àbúrò mi. Ẹni tí ò tó gèlètè tó mífìn. Ẹni tó yẹ kó sì máa ṣàndí fún. Ẹni tó sì yẹ kó sì máa lé ìlédìí fún. Tó lóhun náà ti di bàbàrà nínú iṣẹ́ Olúwa. Àbúrò mi Olawale, ọmọ tá a dàpọ̀ mọ́ wọn tọ́ nílé Oshoffa, ìwọ ni mò ń bá wí. Sórí ẹni tó bá fẹ́ jalè, tó bá fẹ́ jẹ níbi tí kò gbìn sí, ó máa há wọn lọ́rùn ni. I want you, my darling. That is why I'm out here today to put you through once again. Èmi ò lọ́tà o, àfẹ́ tó bá fẹ́ ṣọ̀tá ara ẹ̀ ló kù. Bẹ́ẹ̀ ni. Olawale ọmọ tí wọ́n tọ́ ní agboolé Oshoffa àdàpọ̀ mọ́mọ́tọ́. Mo kí ẹ o, òkú ọmọ ṣe,
okú olè jíjà, okú ibi tó bá ẹ dé, okú làásìgbò ayé. Mo sọ fún ẹ, mo ní ibi tó ń lọ yẹn, mo ní òótọ́ bẹ́ẹ̀. O ní ẹ̀rù ara tiẹ̀ ń bà ẹ́ lórí nǹkan tó máa ṣe sẹ́mi ẹ fún Ṣayọ̀ ọmọ Tádéṣe. Mo ní kó o ṣe kí ni? Kó o nìṣó ńlẹ̀. Àdúpẹ́ pé ẹnì kankan nínú wa, nínú èmi àti ẹ, àdí àgbégbìn. Ṣùgbọ́n ẹnìkan jọlá Ọlọ́run lára ẹnìkan nínú èmi àti ẹ. I want you, my darling. Tó jẹ́ pé ó jọra ẹ lójú. Aáyán, ọpọlọ aáyán ló wà lórí ẹ. Ìwọ ò dẹ̀ mọ̀ pé níbi tí deni wà, ibẹ̀ náà ni túni wà. Bẹ́nìkan bá dé, ẹnìkan ló máa tú. Òbìrí láyé, ńṣe láyé dé ọ̀nà mẹ́ta tó yà bàrà. Ohun tí ò yé wọ ni. Ó lẹ́rù ara ẹ̀ bà ẹ́ lórí nǹkan tó máa ṣe sí mi. Mo ní kó nìṣó ńlẹ̀. Ó rí bó ṣe ń ṣe ẹ̀sìn gbajúmọ̀ lójoojúmọ́ l'Amẹ́ríkà. Mo dẹ̀ sọ fún ẹ, mo ní èpè, ọ̀rọ̀ òdì, ṣàwòrò àbí kí lẹ ti ń pè, ṣẹ́rẹ́, tó bá lè forí ẹ gbé nìkan ni kó mì. Ọ̀rọ̀ òdì tó bá lè dá nìkan gbé ni kó sọ. Ìwà àmúlùmálà tó bá lè dá nìkan gbé ni kó hù níwà. Ẹrù tó bá lè dá nìkan gbé ni kó kó sínú ọpọ́n. Aṣọ tó bá lè dá nìkan fọ̀ ni kó kó lọ sódò. I'm your host, Oluwatoyin Obatola Darlington. Help me share this program. Share. Ẹ̀yin màmá, tí ọ̀rọ̀ yìí tó kàn, ẹ rí pé mi ò kó fọ́tò yìí sí torí one woman pè mí pé òun rí fọ́tò òun lórí program tí mo ṣe kí n lọ bá òun yọ kúrò kémi delete program 2 hours. If you know you don't want your picture on my program, when you see me, don't take picture with me. You took my picture and I copied it. So I can do anything I like with it. So kó má bàa dà bẹ́ẹ̀ ni pé bóyá mo tún gbé fọ́tò ẹ̀yin ìyá kan jáde tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀jì bí tá bẹ̀rẹ̀ sí ní pè mí. Ní mi ṣe kó fọ́tò yín síta pẹ̀lú bó tútù ṣe mú yín tẹ́ bẹ̀rẹ̀ sí ní gan tẹ́ ń gbọ̀n. Ní mi ṣe kó fọ́tò tí yín náà síbẹ̀. Ṣùgbọ́n ṣé rí àwọn ògo wẹ́rẹ́ yìí? Ìyá ọlọ́mọ ni mí o. Tó bá fẹ́ rí jà mi, kó fìyà jẹ ọmọdé níbi tí mo bá wà. I'm your host, Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty, lady evangelist that has no frontier. Tonight's program is based on Great Oshoffa Parish, Chicago, Illinois, and the big mess Benjamin has put them into, where children face very close to pneumonia in the church. A church that has no single heating facility. And it's a brand new cathedral. Brand new one. What a pity. Nígbà tí Benjamin tó ń romance ọpọlọ yín tó ń finger ẹ̀ nígbà tó ti parí iṣẹ́ yín, ẹ̀yin àgbà
Great Cathedral Parish Oshoffa l'Amẹ́ríkà tó ń romance yín tó lẹ gbọ́dọ̀ kó kúrò níbi tóhun ti bá yín gbọ́dọ̀ lọ síbòmí ọ̀pọ̀ nínú yín tọpọlọ yín tó ti sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ti sọ́dọ̀ gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀yin tẹ́ ti sọ́dọ̀ tí ọpọlọ yín tó ti mú mése ẹ sọ pé òun ni Ọlọ́run yàn láti mú yín lọ sílẹ̀ ìlérí vacate comfortable zone tọ́lọ́run ṣe fún yín ó wá gbé yín lọ sí Lions Den called Cathedral gbogbo yín bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi ó di chaos òun náà jáde òun rúgà òun fẹ̀ ló ń falàlà òun gàlàlà òun gèlèlè torí pé kíni ó ti cast spell lórí gbogbo yín ẹ ló ń gbé yín lọ sí promised land as the God chosen one for you ẹ ta ibi tí Ọlọ́run tó ti jọba tí àwọn màlẹ́kà tí wọ́n ti jọba tí wọ́n ti ń ṣe iṣẹ́ àìrà àti iṣẹ́ ìyanu àwọn tó bá ń bẹ̀ ìgbé àfẹ́wé nígbà tẹ́ lọ síbẹ̀ yẹn tẹ́ lọ wo surrounding yẹn wọ́n fi gágá bò yín lójú ńgbà tẹ́ lọ síbẹ̀ and I'm sure you went there during the day tí wọ́n bá kọ́kọ́ dé ilé ibì kan ní diaspora yìí nǹkan mẹ́ta lẹ kọ́kọ́ máa wò kẹ́ tó máa wò yìí tó kù ẹ máa wo ọ̀nà tí gáàsì ń gbà wọlé ibi tí iná gbà wọlé mẹ́rin omi àti the most important thing tó yóò gbọ́dọ̀ máa ní heating system l'Amẹ́ríkà ń bẹ̀ yẹn lẹ́yìn heating system ẹ tún ṣe AC ṣùgbọ́n ní àwa ti side ń bíbá àwa ò ní crazy hot weather torí ẹ̀yin máa ń ní crazy hot weather so ẹ gbọ́dọ̀ ní AC gbogbo àwọn àbúrò mi cousins mi gbogbo wọn ní AC ilé wọn with solid heating system ẹ fẹ́ sọ fún mi pé ẹ rí pé ibi tẹ́ lọ nàka sí yẹn kò ní heating kò ní traces ibi tí wọ́n ti lè gba heat ẹ̀ tó bá di winter tá wà yìí period even gan as from fall lèyàn tí máa try lèyàn tí wọ́n máa heat ilé sílẹ̀ torí tí wọ́n bá ní kéèyàn tàn láti fi heat gbogbo ilé lẹ́ẹ̀kan ṣo ó máa run fast so ẹ máa tàn kíní yẹn máa upgrade ẹ̀ láti fall tínú gbogbo ara ògiri tó ti tutù tó máa bẹ̀rẹ̀ sí ní gbéra díẹ̀ the more tó tutù bá ń lọ sókè lẹ máa ṣe kí ni lẹ máa increase ẹ̀ àmì tí weather bá wálẹ̀ bó dẹ̀ yẹ pókè lẹ fẹ́ sọ ni tó bá ń descend now sin ní America under minus degree ibi tá mi wà yìí gan náà under minus lóru during the day maybe 1 degree or something mi mo bẹ ṣe máa pè ní Fahrenheit o ẹ má bèrè lọ́wọ́ mi ṣùgbọ́n ó kọjá pé kí èèyàn kó nǹkan sínú freezer kó gan wọn lé kẹ́ wá kọwọ́ sínú ẹ kọwọ́ yín sínú freezer not fridge o inú freezer ẹ kọwọ́ yín sínú freezer kẹ́ ẹ fi ọwọ́ yín yẹn sílẹ̀ sínú freezer ń bẹ̀ fún 1 minute kẹ́ máa wò bí ẹ̀jẹ̀ yẹn ò bá ní dry weather tá wà nínú èyí ó tutù ju freezer lọ ṣe nígbà tèmi ṣe wọ̀lú lọ́dún yẹn ní ìjẹta tá bá ti ra nǹkan ìta la máa ń kó sí nídìí àti kó sínú fridge àbí inú freezer ìta la máa kó sí ó máa gan ni wọ́n lé tẹ́ bá ṣe fẹ́ lò ó tẹ́ bá fẹ́ jẹ lẹ ṣe máa bẹ̀rẹ̀ sí ní fomi gbóná lẹ máa là mọ́lẹ̀ lẹ máa jọmọ giri pé kó lè rọ̀ ìyẹn ẹran
bó dẹ̀ jẹ́ pé ẹja náà níbẹ̀ ṣe máa là mọ́lẹ̀ tẹ́ máa lọ yà kébi tẹ́ tó ń lọ sí gbòòrò mọ́lẹ̀ rí bẹ́ẹ̀ gbé sínú ilé pé kẹ́ gbé kúrò ta kẹ́ gbé sínú ilé bóyá tọ̀ tẹ́ bá máa gbé jáde nǹkan tẹ́ bá máa sè ẹ máa ti gbé jáde láti irú aago nǹkan tẹ́ ṣe máa sè lọ́sàn-án ọ̀la ẹ máa gbé jáde láti ìsìn otherwise bẹ́ẹ̀ ṣe gbé síbẹ̀ lẹ́ ṣe máa bá wọn lé. Now nígbà tẹ́ ta the old parish ẹ̀yin àgbà òpònú sọ̀wé nù oníjẹkújẹ tẹ́ wà ní Great Oshoffa ni mo ṣe ń bá wí o kí n tó wá sọ́dọ̀ ẹni tó mú yín ní mugun tó fà yín ní mú tẹ́ dẹ̀ follow ẹ̀ sheepishly. Ẹ̀ta parish yẹn bought a new one, your promised land in the dungeon. Lẹ́yìn ìgbà tẹ́ta tán Benjamin náà ra létí ẹ̀ náà odindi tó tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ post ẹ̀ gan ta celebrate ẹ̀ fún. Hallelujah. Láàrin ọdún méjì yẹn náà ló ra mọ́tò tó ṣe lọ ra nsìn. Ẹ má jẹ́ kí n sọ iye tí mọ́tò yẹn worth. Kò dẹ̀ sí heater nínú parish yẹn. Ṣùgbọ́n lébi ẹtẹ tó ń gbé gbogbo bẹ̀ ń kù lẹ́lẹ́ ó ń kù lẹ́lẹ̀ pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Wúrúbútú mi o. Ìyá ọkọ mi látọ̀sọ̀sà. God bless you, ma. Very mighty, big American truck family vehicle. Ṣẹ́mọ̀, àwọn ọmọ òkì lò nǹkan kéékèèké níbẹ̀ yẹn. Tẹ́ bá rí nǹkan táwọn àbúrò mi gan lò. Hallelujah 25 o. Tí àwọn other shepherds tí wọ́n ti wà nílùú yẹn tó ti ń ṣiṣẹ́ olùṣọ́ wọn, tó ń ṣiṣẹ́, tó ń fi ọwọ́ wọn ṣiṣẹ́ jẹun tí wọ́n dẹ̀ láti lọ kọ̀nù sí. Torí pé kí ni ṣe kò jẹ ni ṣùgbọ́n ìwọ rí wọn gbá lójú lọ́tún lósì. Òun manipulate wọn, òun finger brain ni wọn. Ọmọ lára tó bá lọ sókè ilẹ̀ ló ń bọ̀. Àwọn tó bá l'Amẹ́ríkà mi rò pé náà dédé lọ ra ru mọ́tò yẹn láì jẹ́ pé special occasion kan wọ́n ti ṣiṣẹ́ débì kan ọkọ àti ìyàwó àtàwọn ọmọ wọn pawó pọ̀ wọ́n lọ rà but you bought it. Àwọn tó dẹ̀ wà ní parish yẹn wọ́n rùn pa. But to mount heating system sínú parish yẹn tó dẹ̀ mọ̀ pé kò sí. Kẹ́ ṣe central one, adequate one, kò lè ná ju let me $50,000. Kò lè ná ju yẹn lọ. Tẹ́ máa fi ní kó wá fix adequate one tó máa hit ibẹ̀ yẹn. Tó máa bá yín ṣe. Let's jẹ́ kí n gbọ́n wọ́n díẹ̀ sí maybe $60,000 ṣá. Torí bí tẹ́ lọ yẹn kò sí nǹkan kan níbẹ̀. Ẹ wá lọ ra àwọn heater kéékèèké tó máa plug mọ́ ògiri for the past 2 years kò sí heater ń bẹ̀ yẹn. And you are living a joyful life. Mi ò ní kó má live a joyful life o, but not at the expense of these innocent children. Ọmọ tí nǹkan kan bá ṣe kankan nínú àwọn ọmọ yìí, I'm coming down there to America. I will stand to defend them. Gbogbo ohun tó rò pé mi ò ní lọ́wọ́ as documents, ibẹ̀ ni mo ti máa kó gbogbo ẹ̀ jáde. Now, what happened to the leftover money? The game
tó kù ńgbà tẹ́ ra ibi tẹ́ ra tán kí ló dé tẹ́ náwó yẹn. Mind you, àwọn agents tí wọ́n bá yín rí bẹ́ẹ̀ yẹn, I'm sure pọ́n máa fún ẹ ní courts. I know how this thing works, my darling. Ìyẹn ló fi lọ gàlà everybody ló lọ fi ra lé. Kán tó pe gentle jack ó tún gbé mọ́tò sí wọn lọ́rùn. Ẹ̀yin wèrè, ẹ̀yin òpònú, afọ́fúngbému, ẹ̀dẹ̀ ń jìyà mọ́ yà ń bẹ̀. Ají yín ẹlẹ́ẹ̀ni jí, ẹ máa sùn lọ. Ṣé ti gbọ́? Ẹ máa sùn lọ. Tens of thousands of dollars ló ṣẹ́kù. Báwo lẹ ṣe ná? Mo ṣe ń padà bọ̀ pẹ̀lú gbogbo nǹkan. Pẹ̀lú gbogbo ìwé. Ẹ rántí pé the two major investors tẹ́jọ move lọ sí New Cathedral yìí, wọ́n ti pa ẹ́ lórí ìjókòó ọ̀ràn tó ní kó wá jókòó sí, ibẹ̀ náà ni wọ́n pa ẹ́ sí. Ẹni kẹta tó ní kó wá pa ẹ́ tí mo fi ṣe program tó bẹ̀rẹ̀ sí ní pè tán sọ pé kinní kan ẹ̀rù òbodò afẹ́ tó wá máa bómi lọ as long as mo bá ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ nínú ìjọ mímọ́. Ìwọ tó bá fẹ́ kí wọ́n gbọ́ ohùn ẹ, má send voice message ẹ káàkiri. Tó bá ti lè send ẹ káàkiri àbí tó send ẹ sínú forum, ó ti di gbogbo tàjà tẹ̀lé. Máa ń sọ ni with confidence pé níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí, nǹkan tí mo ń sọ yìí ẹ pín kiri. Màá tún dárúkọ mi sí, màá tún fi date sí, màá fi time sí. Everybody knows me for that. The third person to fẹ́ lò as a scapegoat láti fi bọ orí ẹ, Ọlọ́run yọ yẹn, ìyẹn ò tiẹ̀ wá sí church mọ́ rárá ń sìn. Àwọn ọmọ tí wọ́n wá ṣẹ̀sìn lánàá Sunday, body wọn temperature body wọn shut down. Ẹ rí gbogbo ọmọ ṣe wọ jacket níbẹ̀ yẹn, àtàgbà tọmọdé wọn ni wọ́n wọ jacket. Hallelujah ọkọ mi, ẹni ọlá ẹni yẹ ni ẹyẹ. Due to cold atmosphere tó wà nínú ilé, cold tí ò ṣe fara mọ́, tí ò ṣe fara rọ́, gbogbo wọn láti wọ jacket tí wọ́n wọ̀ níta, wọ́n láti wọ̀ nínú ilé láti fi ṣe service. Tí ò bá sí pé orí ẹ̀yin ìyá ọmọ gan, orí yín ò pé. Ẹ mọ̀ pé parish yìí kò sí heater ń bẹ̀. Ẹ ní kí àwọn ọmọ ọlọ́mọ, èyí tó kéré jù nínú àwọn tó dàgbà jù nínú àwọn ọmọ yẹn, àwọn ọmọ tèmi ń wò yìí bóyá not 16. Ẹni kan máa bọ̀, ṣé paná fi ń lọ sí church, paná fi ń sin Jésù ni. Tẹ́yìn bá fẹ́ lọ kúkú òtútù ẹ̀dẹ̀dá nìkan lọ, torí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà nínú church yẹn ní àná Sunday yẹn, gbogbo yín lórí yín ní ọpọlọ yín ló ti jọba. Mi ò owe any one of you ní apology. Kíkan nínú àwọn ọmọ yẹn, bóyá ẹni tó jẹ́ pé ó ní whatever, kí temperature kó shut down pátápátá kó wá ṣubú síbẹ̀. Kí ni nǹkan tẹ́ máa sọ pé ó ṣẹlẹ̀ jàre? Ẹ wá sí Jésù. Jésù tí ò mọ̀ yín. Jésù lẹ lọ sìn ni àbẹ́ lọ ṣojú ń tó. Tó dáwọn nǹkan wà. Àwọn nǹkan kan wà that I will not do. All in the name of kan lè sọ pé mo wá sí church lénìí. I don't do that. I will not do it. Èmi tí mo like bẹ́ẹ̀dì mi dànù. Tí mo like comfort bẹ́ẹ̀dì mi kú. Èmi àti bẹ́ẹ̀dì mi àti marry ìsìn yìí. Tó bá ti ń lọ́kọ́ ìmọ̀ mi báyìí, màmá yí sọ́tún, màmá yí sósì ni. Tipátipá ni máa fi dìde lọ́tọ̀. Kọ́ máa pé èyí ọlọ́mọ plenty ń tọ̀ sí ilé ni. Èmi á wá kúrò nínú ilé mi. Màá kúrò ní comfort of my domain. Màá fi àyà gbé òtútù lọ sínú chọ́ọ̀chì tí kò sí heater.
nítorí pé kíni kàn lè sọ pé mo wá pè Jésù kàn lè ní mo wá forí balẹ̀ tó bá kú o kú for nothing ṣá pa àwọn okú kan wà tó jẹ́ pé ikú ọ̀fẹ́ ni tó jẹ́ pé wàá tún jẹ̀bi ikú tó tún pa ẹ́ kú àwọn ọmọ yẹn kúrò ní comfort nínú ilé wọn àwọn ọmọ yẹn dẹ̀ máa ké pa àwọn òní àwọn ò lọ àwọn ò fẹ́ lọ ẹ gbá ẹlòmíì nípàkọ́ báyìí ikùn mú èèyàn tó máa sún sí tòsí ni kán ba lè sọ pé gbogbo family yìí ló wá sí church. You are all stupid. You are all stupid. Láti jẹ́ pé kí àwọn ọmọ yẹn kọ́ lọ fi àyà gbé òtútù pneumonia lẹ fi ṣeré yẹn bronchitis burúkú ikọ́ burúkú ẹ dẹ̀ mọ̀ pé C19 Pro Max ó wà ń ta a lè pè ní 624 pàápàá kíní yẹn wà ń ta tó ń jà burúkú kí ló dẹ̀ ń bá ṣiṣẹ́ òtútù ló ń bá ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ lè má mọ̀ ẹ̀yin tẹ́ wà ní African country ẹ lè mọ rírì COVID ẹ jẹ́ kí n là mọ́lẹ̀ COVID ni mò ń pè ní C19 ó ti di C24 sìn ó wà ń ta bàjẹ́ ìtọ́jú sọ pé kí èèyàn máa lo vitamin D kẹ́ máa lo vitamin D dáadáa tó bá ti ní cold àbí tí ó bá ti ń feel pé something ọwọ́ ẹ̀ ń tutù jù ẹsẹ̀ ń tutù jù increase the heater in your house wear something warm take something hot má sọ jẹ́ kí ó di pé ó máa block imú ẹ tí COVID máa ráyè fi wọ mú ẹ inú múkọ̀ ó máa ń fẹ́ lá nínú múkọ̀ ni tó bá dẹ̀ ti lè ṣe gbì tó bá ti wọnú blood ẹ lọ báyìí ó gbé nìyẹn mo ṣe dé láti London ni tí mo fi kúrò nílé Mọ̀mídí tí mo fi dé St. Parkers kò sí ẹni kankan ní títì mo wá bèèrè lọ́wọ́ taxi man how come at this hour there is nobody outside only mama only since COVID they all died since COVID you can't see anybody outside. My PA, good evening my love, how was your day? Who is calling me? So, COVID is real and it's outside there. Ẹ wá sọ pé torí pé ẹ fẹ́ sin Jésù, ẹ kó àwọn ọmọ ọlọ́mọ lọ síbi tí kò ti sí heating system, ẹ kó wọn jáde kúrò nínú ilé wọn tó ti warm, ẹ máa gbọ́. Inú ilé wọn warm, wọ́n bọ́ síta, cold kó sí wọn lára, wọ́n bọ́ sínú mọ́tò, ó warm, wọ́n tún wá bọ́ síta, cold kó sí wọn lára, wọ́n tún wá wọnú freezer wọ́n jókòó síbẹ̀ wọ́n láwọn ń ṣe service ṣé rí pé something is wrong ó lárùn ọpọlọ ó fẹ́ ìtọ́jú ńlá ṣé gbórí yẹn rí àrùn ọpọlọ ó ń da gbogbo ẹ̀yin òbí tẹ́ kọ́mọ yín lọ sí parish yẹn ní àná débi pé àtìyá àtọmọ yín gbogbo yín ló jẹ́ pé jacket lẹ fi gbéra. Tí n bá gbọ́ pé kankan ṣe kankan nínú àwọn ọmọ yẹn ẹ kúkú mọ̀ mí and it's a promise. Tí n bá gbọ́ pé kankan nínú àwọn ọmọ yẹn sick má tẹ́kọ̀ létí owó àti gbọ̀n yàdánù Ọlọ́run ò fi wọ́n mi owó àti gbọ̀n ìyàdánù máa dẹ̀ gbí pé mo sìn ẹ́ débì kan tí kọ́kọ́ bá ṣe kankan ní tí bá gbọ́ pé kọ́kọ́ ṣe kankan nínú àwọn ọmọ yẹn máa tẹ́kọ̀ létí dá Amẹ́ríkà. Torí mi mọ̀ nǹkan tẹ́ ń wá kiri tẹ́ bá fẹ́ lọ rí olùṣọ́ yín ṣùgbọ́n nǹkan náà jọ ni wọ́n ti finger brain yín wọ́n ti tò ọpọlọ yín mọ́ pẹpẹ ẹ dẹ̀ fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ nínú ilé ṣẹ́gẹ̀t kìíní kan tí mo ṣe mà tí mo gbé sílẹ̀ yẹn from the comfort of a warm
environment nínú ilé. Wọ́n bọ́ síta ó tutù. Wọ́n wọ jacket jáde. Wọ́n bọ́ sínú mọ́tò warm. Wọ́n bọ́ jacket kúrò. Wọ́n dé church. Wọ́n wọ jacket padà. Wọ́n bọ́ sínú òtútù. Wọ́n tún wá tibẹ̀ bọ́ sínú freezer. Under 0 ni temperature. Tí bá sọ pé under 0, it means that it could be anything. -5, -10, -20. Bí kò di bá dé, tó bá di kò di gidigidi tán, ó ń dé -24, tó jẹ́ pé tó bá fọwọ́ kọ etí ẹ̀ báyìí yìí, ó máa gan bí pọ̀nmọ́ ni. Bí pọ̀nmọ́ tí wọ́n ti sá tó ti gbẹ yẹn, tẹ̀sẹ̀ máa sóòkì sínú gbọ́dọ̀ bó ṣe máa gan nìyẹn. So kí lẹ̀ ń kó àwọn ọmọ ọlọ́mọ kiri sí? Ṣé ó sọ fún yín pé Jésù, àwọn àti Jésù ń jà ni? Àwọn innocent ọmọ yìí, wọ́n súnmọ́ Jésù ju èmi àti yín lọ. Màlẹ́kà wọn ó ń wo Jésù lójúkojú báyìí ni. Torí pé kí ni, they are still innocent. Àwa là ń kó bá wọn pẹ̀lú gbogbo òfófó, ìsọkúsọ, olè jìbìtì tá ń fojú wọn rí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ tá ń sọ létí wọn nínú church after service. Ìgbà ẹlẹ́ṣẹ̀ máa tẹ orí nǹkan tó ṣe, orí bó ṣe jó, orí iye tó fi sínú abọ́ ìdáwó, orí kinní kan. I'm so angry with all ye parents. Ẹ kó àwọn ọmọ yín lọ sí church yẹn lánàá. I will come and testify against all of you. Should anything happen to any of those children? Irú àwọn owó bẹ́ẹ̀ ló máa ń dùn mí láti ná. And you know I don't kí náà ti ẹ kọ́ mi lóyìnbó kọ́ máa ní kí n wá sanwó ẹ̀. I don't threat. I carried out my promises. I made promise and I carried. Tí n bá gbọ́ pé kọ́kọ́ ṣe kọ́kọ́ nínú ẹ̀yin ìyá ẹ̀bá àwùkọ́ kẹ́ yí dànù sẹ́gbẹ́ kan. Ẹ̀bá síkì ẹni àmọ̀rí ìbá kú lọ́rọ̀ yìí kámọ̀rí náà kó tẹ̀lé wọnú kòtò. Ṣùgbọ́n tí bá gbọ́ pé kọ́kọ́ ṣe kọ́kọ́ nínú àwọn ọmọ kéékèèké yẹn, tẹ́ kó débẹ̀ yẹn ní àná lọ ṣe service tìpátìkùkù. Débi táwọn ọmọ tí gbogbo wọn tán wọ jákẹ́ẹ̀tì tí wọ́n wá ṣe báyìí nínú church. During service, during ìgbà àbí gbogbo wọn kọ́ ni wọ́n line up yìí. Olóṣì tí ẹ Benjamin tó bá dẹ̀ kúrò ń bẹ̀ yẹn, bóyá òbòdó kọ́kọ́ pàdé lọ́nà tó máa fi wọ́ọ̀mù bọ́ọ̀dì kò tó dìpò délé. What is wrong with you? What the hell is wrong with you, celestial parents? Ogbó àtọ́ yín bàbá mi, àyànfẹ́ Olódùmarè. Bá mi Adélékè Ọlọ́run nípẹ̀kun, Ìfálàbákí. Mo kí yín o. Ẹ ṣé bàbá mi, Olúwa bá mi pọ́n yín lé. Àṣẹ. Benjamin adapọ̀ mọ́mọ́ ni ẹ̀. Tí ò bá ṣe bẹ́ẹ̀ ni, gbogbo nǹkan ò ní máa wọ̀n ẹ́ lójú kó máa wọ̀ ẹ́ lójú. Sórí. Gbogbo ìta ṣe ń sọ yìí sì dùn. Tí n bá gbọ́ pé kọ́kọ́ ṣe kọ́kọ́, tí n bá gbọ́ pé kọ́kọ́ nínú àwọn ó ní temperature àbí ó shut down àbí kíní kan, má tẹ́kọ̀ létí màá wá bá ẹ̀. Màá dé dúró against ẹ in the court of law. I told you that you are not meant for that position. Ó ṣe flenge. Ó ní ọmọ Oshoffa ni, ṣọmọ Oshoffa ni, ṣé jẹ́ Oshoffa kọ́kọ́ rán ńlá rẹ̀ ta lójọ́. Ẹ̀sìn ẹ̀rẹ́ lóde o. Ṣé mọ̀ kó sọ wípé ẹ̀rù tí ẹ ń bà mí lórí nǹkan tó máa ṣe fún èmi. Mo dẹ̀ ní tọkùnrin bá tọ̀ á dúró síbi tó tọ̀, ṣùgbọ́n tóbìnrin bá tọ̀ ó máa fọ́nká ní ṣarara. Ó mọ̀ pé ro tá ń ro yẹn tóbìnrin máa tú báyìí pẹ́ tó tún máa ro pò tó tún máa tú pẹ́ tó tún máa ro pò. Orobìnrin ò bẹ̀rù. Ìwọ fọwọ́ sọ̀yà déwájú mi. Wọ́n gbé fún ẹ ni àbí wọ́n ṣe fún ẹ? Ìwọ lọ fowó ṣoògùn ni. Oore ọ̀fẹ́ lè mi rí, wọ́n bí mi mọ́ ni. Èmi gbàjẹ́ tèmi wá látọ̀run ni.
mo gbé wá ni ẹyẹ mi wo ó ṣe tó rè ẹyẹ gbangba ó máa ṣiṣẹ́ ni mo sọ fún ẹ mo ní èpè tó bá lè dá nìkan rù ni kó ṣẹ́ ọ̀fọ̀ tó bá lè dá nìkan rù ni kó máa pè ìpèsè kàǹkà tó bá lè dá nìkan jókòó kó jẹ́ òun ni kó gbé lórí èmi ọmọ Tádé ṣe fún Ṣayọ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ yìí náà láì ṣe pé mo sọ pé mo fẹ́ wá gbà pé ibi tó jókòó sí. mo mú jàre ẹjọ́ bá mi mògùrọ̀ o ògùrọ̀ ṣẹlẹ̀ o pàfíìmù oríṣi mẹ́ta náà fi ṣe o ẹ bá mi mògùrọ̀ o. PA by the way mo ṣe pepper soup kan ó lágbára jù ye mi ò ní fún ẹ mu èmi nìkan ni màá tún lọ jókòó tí nǹkan mi tí mo bá tún ṣe tán sí màá tún lọ dà sí brain màá wá fi white wine màá fi kì í ṣe omi ìṣẹ̀lẹ̀ o màá fi white wine màá fi tẹ̀ owó fàájì Ọlọ́run ò ní fi wọ́n èmi ọmọ Tádé ṣe Ọlọ́run ọba ń gbọ́ níbi tó burú dé Benjamin wọ́n ní kó wá jẹun òdì wọn lọ́wọ́ mú níbi tó burú dé tó ti dà ní èèyàn sí tó yẹ pé ìmọ̀tara ẹni nìkan ó ń da ẹ̀ láàmú géènì lórí ibi tẹ́ kọ́kọ́ tà yẹn níbo lówó yẹn wà tí ìwọ àti àwọn òpònú tó ti da ọpọlọ wọn sátẹ́lẹ̀ ẹsẹ̀ tí wọ́n fi lè ṣe hítà sínú church fún àwọn ọmọ àti ẹ̀yin òpònú abiyamọ tẹ́ fọ́ọ̀sì àwọn ọmọ yẹn wá sí church lánàá tí àwọn ọmọ wá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n tó ń wọ jákẹ́ẹ̀tì nínú ilé ó máa ṣojú kí n gbọ́ okúkú mọ̀ etí ọba ńlé etí ọba lóko ọlọmọ plenty ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe sáfíìsì yín báyìí ní gbogbo fọ́tò yẹn ti bá mi ṣùgbọ́n ṣo mọ̀ póòrù ló máa jẹ́ lọ́dọ̀ wa ń bí báyìí. nígbà tí Solomon Gbọ́lága àbúrò mi dáadáa eléjì yìí náà ni ọmọ tó mọ́ látòkè délẹ̀ ẹlẹ́rìn ẹ̀yẹ àánú ni mo rí gbà my PA mímí kọ́ ò lè mi wá Àjàyí jì mo lólógbò lẹ́sẹ̀ kókó báyìí lára ọ̀tá ń le Gbọ́lága Solomon ọmọ bíbí inú Ọ̀ṣọ́fà bàbá sọ àwọn àmì mẹ́ta tí mo máa rí lára àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ tí bá dẹ̀ wò wọ́n báyìí àwọn àmì yẹn màá kọ́kọ́ lọ wò báyìí ìwọ ara wọn nìwọ ìwọ àdàpọ̀ mọ́ màálù tọ́ nìwọ ìwọ àdàpọ̀ mọ́mọ́ tọ́ ni ẹ́ ó kì í ṣọ̀ṣọ́fà it's unfortunate mi mọ̀ bí yẹn ṣì wà láyé àbí kò sí láyé kó ní kó lọ sọ bí tí bàbá ní bàbá ẹ̀ gangan àdáwọ̀ tí tó bá máa rí mú jáde. Torí nǹkan àlejò àyíká ni àwọn mọ́mì mi àǹtí mi mọ́mì ẹ̀. Solomon tẹ̀lé àwọn ó jẹ́ entourage tó tẹ̀lé EMF wá níbi tó wà stingy dé tó jẹ́ pé you are so selfish and narrow evil-minded chap. You could not embrace him. You could not embrace him to drink from his fountain of shepherdship, water of wisdom. Ó ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́. In fact, ó ṣì ń gbé okó lásán rìn ní láì wọ pátá. You look down on him, insulted his personality. Alas, wo bi tó sìn dé. Ó sìn dé bí rere. Àbúrò mi Gbọ́lága, ibi tó wà yẹn, ó máa ga sí ni, ó ní wálẹ̀.
Solomon Gbọ́lágadé ọmọ ojú kò ṣe ọfà ọmọ Samuel Bíléwù bílé ayé wù ẹ́ kó gbé Samuel Joseph ọmọ Àlàkẹ́ Ẹ̀bẹ̀kọ ibi tó wà yẹn wà ilẹ̀ máa tẹ́jú fún ẹ ṣe dáadáa ni wà á kẹ́rù padà wá sí Nàìjíríà ìfọ̀kànbalẹ̀ ajẹ́ tiẹ̀ orí á kànkè wà á rọ́wọ́ mú wà á rọ́lá lórúkọ ẹ máa rò ẹ ní Canada tó wà yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní page I cite each and every one of you, Raphael, Temi, and so on and so forth. You might not want your name to be mentioned. I welcome each and every one of you. As many that are behind the scene, God bless you. Solomon, wà rí bá ti ṣe, wà rọ́nà gbégbà, ọ̀nà òní dímọ́ ẹ, gbogbo ogun tó jà ẹ́, ó lọ gbé ẹ síbi ìtura ni, ó wà ní nínira ń bẹ̀. Nígbà tó kàn ẹ bá bẹ̀rẹ̀ sí ní balẹ̀, ó ní ṣipolo. Ẹ̀fún òdẹ̀ ni mú èdè òní díẹ̀. Ó ní jọra ẹ lójú. Ó tiẹ̀ jọra ẹ lójú, ó fìgbà kan jọra ẹ lójú. Ìwọ ló láàánú jù lójú ní gbogbo wọn. Ó kọ̀ ẹ́ pé wọ́n náà níbi tó burú tiẹ̀ sí ni. Àbúrò mi, I know, mo mọ̀ yín ní kankan. Gbogbo yín ẹ lé. Ẹ ti lọ lé báre ní Canada. Ó gbọ́ àtọ̀ ẹ̀. Solomon. Tí ó bá sí pọ́lọ́ ń wà ní tiẹ̀. Ogun tí gbogbo yín tẹ́ dáwọ́ pọ̀, tẹ́ rán Augustine. Mr. Igi olódodo fake. Tẹ́ rán pé kó fi ja ọmọ lọ́mọ. Tó jẹ́ pé ẹ má jẹ́ ká sọ yẹn bí. I know everything. Tí bá kàn fẹ́ sọ ni. Tí bá fẹ́ sọ ni mi ò ní sọ torí pé kí ni ọbẹ̀ kì í mì níkún àgbà. Ọmọ àǹtí Magí tó wà lọ́dọ̀ ẹ̀ níṣe kọ́ ló fi ṣẹ́rú. Ló sọ di non-entity. Odidi ọmọ àǹtí Magí. Kìí ṣe wọ. Ló yẹ kó rin ọmọ àǹtí Magí kankan fín. Kí ni yẹn ṣe? Yẹn náà tún kúrò. Ó fi ẹ́ sílẹ̀ pé kó máa bá yí. Àní, you have to listen to me. You must stop this flenge. Kò lè gbé ẹ débi kankan àfẹ̀bùtẹ́ òfo. Listen. You are hearing but you are not listening. You are listening but you are not understanding. Sọ̀kalẹ̀ lórí ẹṣin ayan tó wà. Kó wá sí orí life gbogbo nǹkan kọ́ lóògùn. Tó bá ṣe ògùn, tó bá fi ìwà kún, ògùn yẹn ò lè ṣiṣẹ́. Tó bá ṣiṣẹ́ lọ, tó bá máa yí padà báyìí padà bọ̀, á dàbí tsunami ni. Ó máa bù ẹ́ mọ́lẹ̀ ni òun náà ló bù ẹ́ mọ́lẹ̀ yìí. Gbogbo àwọn tó dè mọ́lẹ̀, gbogbo wọn ti ń tú, gbogbo àwọn ẹran tó dè mọ́lẹ̀ nínú parish yẹn, gbogbo àwọn tó ti ṣe tí wọn mọ́ṣẹ́, gbogbo wọn ti ń tú ní kọ̀ọ̀kan. Parish ti tú mọ́ ẹ lórí. Èló lẹ ń pa lóṣù ńsìn. Owó tẹ́ ń pa lóṣù ṣó tó yín san anything more. For you to know that I know everything. Kì í dẹ̀ ṣe lẹ́nu ọmọ parish yín. Toro lè lọ bẹ̀rẹ̀ sọ pé kọ́ máa mú mi kan, ó fẹ́ gbéṣẹ́ kan kalẹ̀, tó bá gbéṣẹ́ kan kalẹ̀ lórí ẹnì kankan mẹ́wọ́ ló máa forí ẹ gbé. God bless you, K Parish. Flenge ẹ, ó ti pọ̀ jù.
Show ye. Flingy. Ó ti pọ̀ jù. Ó dẹ̀ fi ń ṣe rẹ̀ ẹni tó bá mọ̀. Ó fi ń ṣe ara ẹ̀. Ibi tó fi ṣe rẹ̀. Mi ò rántí fi charging point sílẹ̀. Anyway, it doesn't matter. I still have two kidney on. Gbogbo flingy ẹ. Ibo ló mú ẹ dé? Ṣé bóun náà rí? Listen, boy. Rustic. French kan ni mo sọ. Dutch ni mo sọ. Rustic. Fọkàn ẹ balẹ̀. Má kọjú tu olú ọrán. Ìgbà ò tó sè lọ́bẹ̀. Ó rò pé kí ló lé ẹ kúrò ní Canada tó wà? Ó rò pé ó ti wá báwọn ṣùgbọ́n mọ̀. Ṣó mọ̀ pé ó lè ló fi gba parish yẹn, ló fi gbà lọ́wọ́ ẹni tó wà ńbẹ̀. Torí pé wọ́n kọ Oshoffa sínú passport ẹ̀, ló claim pé bàbá ẹ̀ ló ní. Mo dẹ̀ sọ fún ẹ pé ó máa lẹ́yìn. Àbí mi sọ fún ẹ pé ó máa lẹ́yìn. O tí rí nǹkan kan. O chase ọmọ àǹtí Maggie kúrò ní parish bí ìwọ sí ọmọ àǹtí Maggie. Ìwọ sí ọmọ àǹtí Maggie. Ó ga o. Ọmọ lásán ìkejì ajá ni ẹ. Olè, ọ̀lẹ, àtọ̀lé. Ẹ̀kẹ́ tó dàbí búrẹ́dì tó gbàgbé sínú mílò tútù. Tó gbàgbé sí tó wá lọ jókòó sísàlẹ̀ yẹn. Be very careful. Mo tún sọ lẹ́ẹ̀kan sí. Jẹ́ kí nǹkan kan kó ṣe àwọn ọmọ tí wọ́n kó sínú fọ́tò yìí. Kan ní wọ́n ní pneumonia, àbí wọ́n ní kinní kan, àbí wọ́n ní kinní kan. I will stand up against you in the court of law. Ìgbà yẹn ló máa mọ̀ pé àwọn baba ńlá dọ́kúmẹ̀ntì wà lọ́wọ́ mi. Dọ́kúmẹ̀ntì nípa that particular parish. Àti ibi tẹ́ ẹ ti ń bọ̀. Àti ìgbésí ilé ayé ti ẹ gan láti Canada. You must be stopped. You are a disease. You are a disease, and you need to be sucked out of people's blood. You know, I don't threat. I can't even threat a stupid person like you. I carry out my promises, and you all know me. A lesson to each and every one of us. Do not force yourself into riches in this life. Torí pé kíni, ẹni tó jogún kò dàbí ẹni tó gún gbé. Ó lọ fi jìbìtì, ó lọ fi gba parish yẹn. Wọnú lásìgbò tó wà ńsìn. Ilé ò gbà, ọ̀nà ò gbà, ó ti ṣe wé àrá àgbà ẹ̀. Anyway, congratulations, congratulobia, félicitations on the birth of your new baby. May your children not inherit your destructive genes. In Jesus' name I pray with thanksgiving. May they not inherit your genes. Gene, cancer one.
stroke wà nínú ẹ̀. Disease tí ó wà curable ó wà nínú ẹ̀. Evil ó wà nínú ẹ̀ torí pé kíni? Torí pé ọmọ ayé ni ẹ. Yeah. I know your club. I know your group. I know where you belong in Nigeria. Ní ló sọ pé tó bá wora ẹ̀rù ara ẹ máa ń bà ẹ́. Hey, orí mi ò ferege. Orí èmi ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀ ò ferege. Nǹkan tó ń gbé ẹnu fìlenge. Má lọ para ẹ̀ dànù. Má lọ para ẹ̀ dànù. Torí mo nírú ẹ lábúrò. Tó bá ju àkọ́bí mi lọ tíntín ni. Kábọ̀ torí ìwọ náà ti ń claim pé ọmọ tiẹ̀ náà ti wà nílé ọkọ. Ọmọ ọdún mélòó ni ẹ́? Tó ń forí gbárí kiri, tó ń tojú bọlé kiri, tó yẹ pé bó ṣe máa báyé yàn dé bó ṣe máa jogún ẹni tí ò tí kú lòun wá kiri. Ó rò pé ẹlẹ́dàá àwọn tó jẹ̀ṣẹ̀ tó jẹ ìyà tí wọ́n gbé Oshoffa parish tó lọ sọ tó fẹ́ yí padà, tó fẹ́ sọ di bíléwù gbogbo ẹ̀, tó fẹ́ forúkọ bà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi ọmọ. Bẹ́ẹ̀ ṣe lọ ìrèsì ẹ̀, ẹ̀dọ́ lọ ìrèsì ẹ̀, gbogbo déètì ẹ̀ ló wà lọ́wọ́ mi. Full document. Ẹ̀yin wèrè tẹ́ ń sọ níjọ́sí pé òun ló mú yín lọ sí promised land. Ṣẹ́dẹ̀ ti land sí promised land nsìn. Ṣé rí pé Lions Den ló mú yín lọ. Ẹ̀yin tẹ́ jọ pín èrè lórí ibi tẹ́ta tẹ́ fi wá mú eléyìí. Nígbà tẹ́ ti ń ṣe small renovation, tẹ́ ń ṣe painting, tẹ́ ń ṣe kíní. Gbogbo yín ojú yín fọ́ ẹ rí pé kò sí heating system ńbẹ̀. Ọdún méjì ni tí wọ́n ti heat ibẹ̀ yẹn. Tí spring àbí summer bá dé bá inú ẹ máa ń dùn bí ẹni pé kó má tán ni. Nǹkan tó ń tán lọ́dún eégún náà. Please. I want all of us to be very, very careful in this life. Ẹni tó jogún kò dàbí ẹni tó gún gbé. Ohun tá bá jìyà fún kì í lè tọ́jọ́. Ohun tá bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni apá lára ìgúnpá níye kan. Báyé fẹ́ ọ lónìí tó bá lówó lọ́wọ́, wọ́n máa fẹ́ ọ lọ́la tàbí kí ó wà ní ipò àtàtà. Ayé sí tẹ̀rín jẹ́ kí o dẹni tí ń rágó kó wo báyé ṣe ń yínmú sí ẹ. Ó ti dẹni àyínmú sínsìnyìn nítorí pé kí ni èrú ló lọ fi gbàbùkún ní parish yẹn. Papa Oshoffa ò dẹ̀ sùn. Torí ní parish tí wọ́n wà tẹ́tẹ́lẹ̀, ìmísí Ọlọ́run wà ńbẹ̀. Ìwọ wá lọ gbé pẹpẹ kan kalẹ̀ tó ti mú gbogbo bẹ̀ tó ti sè tó ti da oríṣiríṣi nǹkan sí abẹ́ẹ̀bẹ̀. Nítorí kó fẹ́ máa lọ fi ṣe yahoo. 3 headers prayer for network. In your area. Oh yeah, oh. Àdúrà gba mẹ́ta o. Obìnrin, ọkùnrin kan, then ọkùnrin kan. Jésù Olúwa wa. Yeah, sorry my sweetheart. It is well. I understand. Nígbà tí ó bá ti sí stable electricity, so network ò lè wà stable. Sorry. I know you said that just to calm me down. It is well. Benjamin, I don't hate you, but I hate the spirit you are using to manipulate lives. You are using to turn people's head upside down. So wọ́n di dìdìrìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ. Tẹ́ sọ pé gbogbo yín lẹ́jọ́ lọ́wọ́ ń bẹ̀. Ẹjọ́ conclude ní, ẹjọ́ ṣe meeting ní, ẹ̀dẹ̀ rí ọwọ́ Ọlọ́run lára ẹ̀. Òun ló máa mú yín lọ sí promised land. Ẹni méjì ti kú nú yín láàrin oṣù kan lẹ́ni méjì kú. Ṣé oṣù kan ní àbóṣù káàbọ̀ lẹ́ni méjì kú. Ẹni kẹta ọpẹ́lọpẹ́ anointing.
Ọpẹ́lọpẹ́ pẹ́ nìyẹn wá jókòó sórí iṣẹ́ àtòrí táwọn ẹni kìíní ẹni kejì kú sí. What is wrong with you, boy? What is wrong with you? Calm down. Àsìkò ẹ máa tó. Má lọ kú síwájú ògo ẹ. Torí gbogbo nǹkan tó lọ tọ́wọ́ bọ̀ yìí, ó máa ń lẹ́yìn. Amen. Wọ́n ní kí àdúgbò yẹn kó gba strong network. Ó yá kóbìnrin náà fi tiẹ̀ lé àwọn tèmi ti fẹ́ kí n máa rẹ́rìn. Àwọn tèmi ti gbé dé, wọ́n ti gbá pàrádé lóríṣiríṣi o. Gbogbo àwa òṣìṣẹ́ Olúwa nínú ìjọ mímọ́, ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run. Ó bá má jẹ́ ọmọ sẹ̀lẹ̀, ó bá jẹ́ múmìnà, ó bá jẹ́ kérúbù, oníṣẹ̀ṣe ní ẹni, adáhunṣe, babaláwo, onífá, ọlọ́pẹ̀lẹ̀, oní gbogbo ẹ̀ pátápátá. Tá gbogbo wa tá fi lè wà ní abẹ́ òrùlé Elédùmarè yìí, ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Pàápàá níbi tó rí gbígbẹ àtorí tútù tí wọ́n ti ṣe sí nínú sínú tó wà ń ta yẹn. Ó dẹ̀ débẹ̀. Ó dẹ̀ finger brain gbogbo wọn, ó sọ gbogbo wọn di dọ̀dọ̀yọ̀. They all played into your hands. Wọ́n di ọ̀tá ara wọn. Sori gbogbo ẹ̀ ṣe ń fall, things fall apart. Gbogbo nǹkan ló ti ń dákú dájí lórí ẹ̀. Ó tí lọ́dún mẹ́ta, ọdún kejì ṣì ni. Ó tí lọ́dún márùn-ún, things fall apart. My darling brother. Stop it. Ṣó ti gbọ́? Tó bá farabalẹ̀, ògo tí ẹ náà àbúyọ, àsìkò ẹ á tó. Ṣùgbọ́n kó máa wá sọ pé ògo lógo ló fẹ́ fi ṣògo. Ta ló ń try láti gbé wọ́n ṣáà ń try láti gba péjì mọ́ mi lọ́wọ́. Irọ́ lẹ pa, ẹ lè gba péjì eléyìí. Èmi ni máa borí yín, ẹ lè gba péjì mi mọ́ mi lọ́wọ́. Wọ́n wá gbogbo ọ̀nà láti gba péjì yẹn mọ́ mi lọ́wọ́. And as many tẹ́ bá ti rí mi, ẹ jọ̀ọ́ ẹ keep off me. Ẹ lè ya fọ́tò mi kẹ́ tọ́jú ẹ̀ kí n wá ya kẹ́ máa lọ fi pó káàkiri níta. Kémi wá fi tó wà lọ́wọ́ mi kí n fi ṣe program. Kẹ́ wá máa pè mí pé kémi lọ pull program mi down. Program tí mo ṣe for good 2 hours. Bó tẹ̀ jẹ́ pé 5 minutes ni. How dare you? Ó sọ pé o mọ nǹkan tó ń jẹ́ Facebook ṣùgbọ́n o máa ń wá sí orí program mi, o máa wá comment. Báwo ló ṣe mọ̀ pé o ṣe mọ page mi? Báwo ló ṣe mọ box mi? O dẹ̀ sọ pé o kì í ṣe ẹni tó ń wá sórí kíní ṣùgbọ́n nínú orúkọ ẹ àwọn comment tó ti make àìmọye ìgbà tí máa ń ṣe program tí mo máa appreciate ẹ for coming tí mi ti ẹ mọ̀ pé you are the one. Torí many of you lẹ bá mi ya fọ́tò lọ́jọ́ yẹn ní tòótọ́. Tẹ bá lo kámẹ́rà yín, èmi náà lo kámẹ́rà mi. Àìmọye yín ni mo ní lórí kíní mi tí mi ti ẹ̀ rántí orúkọ. Wá pè mí, wá message mi kémi jọ, kémi bẹ́ yọ, kí n yọ ẹ́ kúrò nínú program tí mo ṣe. Báwo ni mo ṣe máa yọ̀yàn kúrò nínú program tí mo ṣe? Kémi pull program tèmi down. Mi ò dẹ̀ bú, mi ò program tí mo ṣe. I didn't abuse you. I elevated you. I praised you. I appreciated you together with all mamas.
ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ọmọ lẹ́lẹ̀ ni wọ́n. We thank God for tonight's program. Please share it. I really appreciate you. I remain your host, Oluwatoyin Obatula Darlington, tí gbogbo yín mọ̀ sí Ọlọ́mọ Plenty. Ọmọ jẹ mí lógún, ọmọ ṣe pàtàkì, ọmọ ṣe kókó. Ṣé rí ẹni tí tó bá mọ nǹkan tí ojú ọmọ òkú ọ̀run rí, you will understand me. Màmá mi àti bàbá mi oṣù kan ni wọ́n fi tẹ̀léra wọn. So mi máa ń fẹ́ kí nǹkan kan kó ní ẹnikẹ́ni lára lọ́dọ̀ mi. Mò ń jáyé Olúwa ṣeun ẹni ọlá, mò ń jáyé o, mò ń jẹ́ nígbèje nígbẹ̀jọ ẹ̀rìndínlógún. So don't play with children's lives. Níbi tí mo bá wà. Ìbá jẹ́ tí ẹ gangan tó fokó ẹbí àbí tó gba bẹ́ẹ̀ òbò ẹ jáde. Tó bá treat anyhow, máa treat fọ́kọ pé àfi kí n má mọ̀. Nínú ṣẹlẹ̀ yìí o, àbí lágbo òbò mi. Ẹ morúkọ mi ni ìyá ọlọ́mọ yọyọ. Ta ló máa fún wa ládùúrà ìkásẹ̀ ètò? Ọkùnrin wo ló wà nítòsí bó bá dẹ̀ pobìnrin? Mo tiẹ̀ fẹ́ kẹ́lòmíì náà tiẹ̀ pè lálẹ́ torí gbogbo yín lẹ máa ń sá lẹ́ẹ̀kí fẹ́ pè. PA mi nìkan ló bold enough to call online láti sọ pé ẹ jẹ́ ká gbàdúrà fún program tá a ṣe yo. Gbogbo ẹ̀yin tó kù ẹ máa sá ni kó má bàa gbóhùn yín. Pẹ̀fù ẹ̀lẹ̀ ẹjọ́ nẹ́tíwọ̀kì àdúgbò wọn kẹ̀dẹ̀ ló ń ṣe kọ̀m̀sá yìí. Anyway, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ọba tó fún wa ní oore ọ̀fẹ́ àṣálẹ́ yìí. Àbúrò mi Benjamin, I don't hate you, but I hate everything about the spirit tẹjọ́ ń tira yín gbọ̀ngbọ̀n tó lọ ti ọwọ́ ẹ bọ̀, agbára tó lọ ti ojú ẹ bọ̀. Ó mọ̀ pé tàdúrà bá gbà nígbà míì apá aládùúrà ò lè ka. Ohun tó lọ tójú ẹ bọ̀, tó lọ tọwọ́ ẹ bọ̀, òun ló ń tì ẹ́ gbọ̀ngbọ̀n. Tó máa jẹ́ kó jẹ́ pé kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí. Ó mọye ìgbà tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀kùn. Ẹ̀yin gangan ìwọ àtàwọn tó kù àti tọ́ṣọ̀ lẹ́ẹ̀jẹ́ kíjà pásítọ̀ àtàwọn bàbá Bánjọ kó parí. Àtàwọn wèrè tí wọ́n wà nínú ọ́fíìsì yẹn tó pera wọn ní pastors office tó ń ṣiṣẹ́ ńbẹ̀. Augustine gan náà jẹ́ kan wèrè tí mo ṣe program ẹ̀ lánàá. Gbogbo ẹ̀yin tó kù ni mò ń bọ̀. Gbogbo ẹ̀yin tí mo mention orúkọ yín yẹn, gbogbo yín náà ni máa gbé fáìlì yín jáde ní kankan. I'm them just busy. But mo ráyè ti gbogbo yín pátápátá. Ibi tí bá ṣe dé di January 1st, máa mú ìbá di December next year, gbogbo yín ni mo gbọ́dọ̀ gbé fáìlì yín jáde. Kíní kan ò dẹ̀ kí lè mi ò lè mìmí àkèpọ̀ òun máa gbogbo lẹ́nu. Àìpọ̀ òun máa gbogbo lẹ́nu. Gbogbo yín làṣírí ìkọ̀kọ̀ gbọ́dọ̀ tú síta. Kẹ́mi burúkú tó ń lò yín nínú pásítọ̀ Ọlọ́run ọba nìkan lólùṣọ́ àgùntàn bàbá yẹn o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣó yẹ kí wọ́n sì máa wọ́ pásítọ̀ kiri? Ṣó yẹ kán sì máa wọ́ wọn bàbá yẹn kiri? Tó bá dẹ̀ torí àwọn Àjàlá sọ ó ní pásítọ̀ lọ́pọ̀ wọn fẹ́ máa lọ sí gbogbo ibi tí wọ́n ń lọ kán máa wọ́ bàbá tí ó tó jẹ́ pé he's spiritually handicapped, physically handicapped, mentally handicapped. Ẹ máa wọ́ kiri. Tó bá dẹ̀ pé tòótọ́ ẹ̀yin náà ni bàbá owó tẹ́ pa sílé ìyẹn mi ò ní gbàgbé. Àbí kí n ṣe ní special program, kí n ṣe ní part 2 ni. Mo fẹ́ sọ̀rọ̀ ìmẹ̀kọ ni. Ẹ jẹ́ kí n ṣe papọ̀ mi léyìí. Ẹ̀yin tí
Oshoffa Cathedral yìí náà ni ẹ̀yin tẹ́ wà lábẹ́ Benjamin ó ti ń gbé yín mọ́ra ó ní kẹ́ wá lọ ralẹ̀ sí Mẹ̀kọ kẹ́yìn náà kẹ́ wá lọ kọ́lé síbẹ̀ ẹ tó bá ní owó àníṣòfò nínú yín ẹ tún kó fún owó tẹ́ dá fún nígbà tí Deborah kú èló ló kó sílẹ̀ ńbẹ̀ èló ló kó sílẹ̀ ńbẹ̀ èló lẹ dá fún èló ló kó sílẹ̀ nínú owó òkú Deborah níbi tẹ́ gọ̀dé níbi tẹ́ rìn dìde níbi tẹ́ súpo tẹ́ fọ́ fún gbémudé ó tún ti ní kẹ́ wá lọ ralẹ̀ kẹ́ dáwó jọ kẹ́ lọ ralẹ̀ sí Ìmẹ̀kọ kẹ́ lọ kọ́ ilé sí Mẹ̀kọ tẹ́ máa dé sí tẹ́ bá dé sí Nàìjíríà ẹ̀yin òpònú sọ̀wénù ẹ kówó yín fún ṣé gbọ́ torí ẹlòmíì inú yín orí yín rọ̀ torí pé kí lè lórí yín fi rọ̀ tó jẹ́ pé kán tó lo nǹkan kékeré fún yín ó máa hó lára yín ní bí ọṣẹ ẹ̀yin gan fúnra ara yín ọwọ́ yín ò mọ̀ nǹkan dúdú burúkú àwọn oògùn burúkú lẹ́yìn náà ń lò àwọn nǹkan tí ò dá lẹ́yìn náà ń lò lẹ́yìn náà ń fi ṣe ìkà sáwọn ọmọ ohun tó yẹ kẹ́kẹ́ máa nànà dànù nìyẹn ó tún ti gbé kalẹ̀ fún yín dẹ́ndẹ́búlà ó ní kẹ́ wá lọ ralẹ̀ sí Mẹ̀kọ ní orúkọ Oshoffa Cathedral mi mọ̀ bóyá tẹ́ bá kúrò mi mọ̀ yẹ ọjọ́ tẹ́ fi travel láti America tẹ́ máa wá sílé yín tẹ́ kọ́ sí Ìmẹ̀kọ ó tún ti gbé fún yín dẹ́ndẹ́búlà ọ̀gbàgbà free gbàgbà àbúrò mi ọ̀gbàgbà free gbàgbà ẹ̀kẹ́rẹ́ ogúnlẹ̀ tó yẹ kó lọ gbogbo jẹkújẹ tó ń jẹ gbogbo àwọn nǹkan burúkú tó ń jẹ àti tó ń mu àti gbogbo ẹ̀ kó lọ flush gbogbo ẹ̀ kúrò kó lọ bì tó yẹ kó bì kúrò lára ẹ̀ kálàáfíà kó sọ̀kalẹ̀ sára ẹ̀ kó look like normal you look just like an ape tó bá ti mọ̀ o ti ń jọ ìnàkí lágídò o ti ń jọ torí àwọn nǹkan burúkú tó gbé sínú yẹn bọ́n ṣe ń dàgbà ló ṣe máa ní gbogbo ẹ̀ ṣe máa mú ojú ló ṣe máa mú àwọ̀ ojú ẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin òpònú sọ̀wénú yìí ọmọ inú yín ó tún tì bọ̀ yín lára wọ́n ní kẹ́ máa wá dáwó kẹ́ wá lọ ralẹ̀ sí Mẹ̀kọ kẹ́ wá lọ kọ́lé sí Mẹ̀kọ sódà tẹ́ bá dé Mẹ̀kọ ẹ máa lọ dé síbẹ̀ mélòó nínú yín ló ráyè délé ìyá àti bàbá yín látọjọ́ tẹ́ ti dá Amẹ́ríkà mélòó nínú yín ló ń délé ìyá àti bàbá ẹ̀ tó bá wá sí Nàìjíríà báwo lẹ ṣe fẹ́ kówó náà jọ tẹ́ bá wá kówó jọ Benjamin lẹ máa kó fún pé kó lọ bá yín invest ẹ̀ orí yín ti dàrú orí yín ó ti ṣe kí ni ó ti gbági ó ti gbáṣọ 19.5 èmi tún ti já yín sí èmi á máa ṣe tèmi fọ́lọ́run ṣe rí pé mo tún ti já yín sí sìn ẹ̀yin ọ̀dẹ̀ burúkú yìí bàbá àjọví I need business. See you very soon. God bless everyone. Thank you all for joining me. I really appreciate you. Remain blessed. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Lọ́la ọjọ́ àánú awẹ́mi àti yín rí. Àánú tó tayọ. Àánú tó ń gbéṣẹ́ tó ń gbé yà mí àánú tó ń gbé làásìgbò mi Elédùmarè àjogún ẹ̀fẹ́ mi àti yín ká sùn láyọ̀ ẹ jẹ́ kí n fi kinní kan hàn yín ẹ wo nǹkan tí mo gbé dání olúgbogígbogì ògùnrẹ́ abẹnú gọ̀ǹgọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tí bá ní kẹ́yìn tẹ́ wà Nàìjíríà kẹ́ ṣe báwo lẹ ṣe fẹ́ ṣe àfi tó bá yẹ pé ẹ lè ra red wine ni mo fi ṣe kì í ṣe Gordons o mo ti da Gordons wà níbẹ̀ mo ti dá mu mo wá lo ìgò ẹ̀
mo wá lo ìgò kíní yìí. So nǹkan tó wà ńbẹ̀, àlùbọ́sà di red di purple one yẹn, àlùbọ́sà ṣé mọ̀ pé àlùbọ́sà oríṣi mẹ́ta àbí mẹ́rin ló wà. Funfun wà, ṣé rí àlùbọ́sà funfun. A máa ṣe léyìí, máa wá lọ́la. Máa wá lọ́la, iṣẹ́ tá máa ṣe pọ̀. Hey, ọmọ mi, Minister of Pleasure, ọkọ ìyàwó. How is you, my love? How is everything? Grandchildren ńkọ́? Ọmọge ńkọ́? Ẹ jẹ́ ká pàdé ní orúkọ Jésù. Mo ní program, mo ní program ní ọ̀sán ọ̀la, yẹn ni nígbà ìwáṣẹ̀. Lẹ́yìn tá bá ṣe nígbà ìwáṣẹ̀ tó bá di aago 9, a máa wá fún wa ní 2 mẹ́ta nínú egbògi. Àlùbọ́sà ló wà ńbẹ̀, àlùbọ́sà pupa yẹn ló wà ńbẹ̀, ó ṣe rí. Mo shred, mo gé ní lamel, ní pẹlẹbẹ, ṣe rí. Ṣe rí dáadáa. Àlùbọ́sà ló wà ńbẹ̀, àlùbọ́sà wà ńbẹ̀, ayù wà ńbẹ̀, ẹ ṣáà rí ayù. Ṣe rí ayù. Àti nǹkan kan pẹ̀lú red wine. Kẹwàá wá lemongrass, ọlọ́wọ́n bá o. Kẹwàá fi kún, kẹjẹ́ kó ṣe kíni, kómìnì jọjọ, kómìnì jọjọ for good 7 days. Kó in fact, kò tẹ́ bá lè gbé sílẹ̀, kó ferment for good 21 days. Kẹ máa ṣe sára nígbà òtútù yìí. Ṣé dà pé Nàìjíríà náà harmattan náà ti dé. Tó bá dọ̀la, a máa sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú àwọn nǹkan kan àti àtòróró. Ẹjọ́ ẹ rán mi létí. God bless me, God bless you, God bless each and every one of us. I really appreciate you all. But ẹ bá lè ṣe kíni, àwa tá wà ní diaspora, we need it now. Cold ti dé. Ẹni tí ò bá mọtí. But this red wine, ṣé tẹ́ bá ti gbé sẹ́nu, kò ní yọ red wine, kò ní show red wine. Flavor àlùbọ́sà lẹ máa rí àti ayù. But it's very, very good. Very, very healthy. So, we have a lot of things to discuss tomorrow. Lẹ́yìn nígbà ìwáṣẹ̀. Kí ni nígbà ìwáṣẹ̀? Nígbà ìwáṣẹ̀ ni láti mọ ọ̀nà èmi àti yín nínú ẹ̀sìn tá gbé dání. Be you Christian, be you Muslim, be you oníṣẹ̀ṣe, be you free thinker. Báwo ni nǹkan tá gbé dání? Báwo l'Elédùmarè ṣe sọ pé ká máa lò gangan? Ta ló jẹ́? Ta ni ẹ́? Kí ni nǹkan tó jẹ́? Ta ló jẹ́? Ìrìn àjò ẹ báwo ló ṣe jẹ́? Ẹ̀sìn tó gbé dání gangan. Báwo ló ṣe lè lò ó láì jẹ́ pé ó di ẹrú ẹ̀sìn? Torí ẹrú ẹ̀sìn ló wà ń ta àsìkò sẹ́ni tó ń ṣe ẹ̀sìn, ó ti dẹ̀sìn. Òun ni nígbà ìwáṣẹ̀. Kò sí nǹkan tá sọ tá ní lọ sí Bible verses. Kò sí nǹkan tá sọ tá ní lọ confirm ẹ̀ nínú Al-Quran Karim. Kò sí nǹkan tá sọ tá ní lọ sọ́dọ̀ àwọn Hero Krishna. So kẹ́ lè mọ̀ pé ẹ̀sìn Kristẹni àti Islam nìkan kan ló wà ní àgbáyé. Àwọn kan dẹ̀ ti wà nígbà ìwáṣẹ̀. Ṣé rí bá ṣe wà lórí òkè yìí? Mo fẹ́ pa nírọ́ fún yín. Ẹni tó bá ti rí oore ọ̀fẹ́, tá bá ti mú wa lọ sí ìsàlẹ̀, ẹ rí pé àbíkẹ́ lọ bèèrè lọ́wọ́ àwọn tó ń gbẹ́lẹ̀, tó máa ń gbẹ́ kànga yẹn. Tó bá gbẹ́lẹ̀ wọ́n á kan omi. Tó bá kan omi yẹn, tó bá tún sọ pé àwọn tó fẹ́ máa gbẹ́ lọ, pé àwọn fẹ́ gbẹ́ jìn sí, wọ́n á tún kanlẹ̀. Tó bá tún wá gbẹ́ sí, wọ́n á tún kan omi. Kábíyèsí Elédùmarè. Alára àgbà yìí dá. Má fi mi dára tí ò dá o. Kò ní fẹ́ ní kankan nínú wa dára tí ò dá. Ẹ pàdé mi láṣẹ Èdùmàrè nínú nígbà ìwáṣẹ̀. Tá a bá ṣègbà ìwáṣẹ̀ tán, àwa ṣàlàyé ewé àtegbò. Èmi ń lò dáadáa. Tó dẹ̀ ń ṣe kíni? Tó dẹ̀ ń jẹ́. Pàápàá jùlọ pẹ̀lú C24 tó wà ń ta yìí. Gbogbo wa ṣáà mọ̀ nǹkan tó pa wọ́n rẹpẹtẹ ní 19. Ó wà ń ta kò fìgbà kan kúrò. Wọn kàn pariwo ẹni. Ṣùgbọ́n
ẹni orí yọ òjìlé téèyàn kan bá ń wúkọ́ lẹ́gbẹ̀ẹ́ tètè yá dìde béèyàn bá sílẹ̀ méjì mẹ́ta léraléra tètè dìde ó ti ní tracy sí kò sí bó ṣe lè fọwọ́ bomú ẹ mọ̀ pé ta ló lè di atẹ́gùn mú kò sí ihò mú wa ó dẹ̀ sensitive gbogbo ara wa báyìí kìkìdá ahò ni èmi àti yín àní farakásá láṣẹ Èdùmàrè ire o ire kàǹkà ire kàǹkà God bless you, God bless me, God bless Nigeria, God bless Celestial Church of Christ, God bless all denominations gbogbo ìgbàgbọ́ oníkálùkù kọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́wọ́ gbà. Just hold on to whatever you believe in. Èmi ò kì í ṣe ẹlẹ́sìn kan o àárín èmi àtọlọ́run ló wà ṣùgbọ́n mo mọ̀ pé mo lọ́lọ́run ẹni tó bá dẹ̀ ti lọ́lọ́run ńkọ́ ó ní ohun gbogbo mi sọ pé nítorí pé mò ń wọ sùtánà ó lè máa wọ sùtánà kó sọ ẹ́ ìwọ gan fúnra rẹ̀ kó sọ ẹ́ di aṣọ tán fi rán sùtánà tó ò bá mọ Ọlọ́run ò ṣe lásán ni o. Know your God. Be in a cordial relationship with God. Love yourself. Give yourself peace of mind. Enjoy the little one that you have. Be merry. Be happy. Depression is real. God bless you. Hallelujah.